bá dalẹ̀ wàláì ìyẹn á dalẹ̀. méjì lọ̀rẹ́ ń dùn méjì lọ̀rẹ́ ń dùn méjì lọ̀rẹ́ ń dùn rẹ̀ ò bá bọ̀ sí i. tututu lele yi o amira suara ajá basira yangana ọ̀rẹ́ ajá Morufat Majankofo àti kékeré ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ bọ̀ lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì youth service corps agùnbánirọ̀ ló kàn ó. agùnbánirọ̀ yìí máa da ká ṣiṣẹ́ sílùú ẹni àṣọdára ká parí ẹ̀kọ́ àbọ̀ ẹ̀kọ́ ń fi àjẹ́ ni. yangana ó tún yá. agùnbánirọ̀ yìí máa da aṣọ wọn yẹ lọ́rùn mi bàtà wọn dà lẹ́sẹ̀ mi fìlà wọn yẹ lórí mi mò ń ṣiṣẹ́ ìsìnlú mi nàìjà ìlú bàbá mi ọpẹ́lọpẹ́ ìyá mi ọpẹ́lọpẹ́ bàbá mi tó sanwó iléèwé mi mo fi dá láṣeyọrí. gbẹ́kí kò gbẹ́kí kọ́pà ọkùnrin pàdé kọ́pà obìnrin wọ́n sojú síra wọn. ìjàlá wa bẹ́ sílẹ̀ láàrin kọ́pà ṣíṣe àti kọ́pà Ridwan Dosunmu nítorí Morufat. ṣíṣe sọ́ra rẹ̀ jọ̀wọ́ máa sọ mí lẹ́nu kílẹ̀ bí ní wí fún mi jọ̀wọ́ má pọ̀wé mọ́ mi ṣé mo rán ẹ ní iṣẹ́ ni mo ní Morufat yẹn lóhùn mi ó ṣe jẹun tó wù mí ni wọ́n fẹ́ máa bá mi jẹ mú Basira yẹn ní tiẹ̀ ìyàn gánà yẹn dára. kàbúdàwọ̀ agùnbánirọ̀ wọ̀ ya ajá torí obìnrin ẹgbẹ́ ni ẹ lajà Amiru ṣiṣẹ́ olóríire àti Ridwan Dosunmu kí ló dé. kọ̀rọ̀ lẹ́nu ẹyẹ òpònú aláyí ní rònú kò lè tóòsì obìnrin ó tún lé fùrù kọ́kọ́ sí mi mo ti tóòsì ẹ̀ ó ti gbà o kò sí ohun tó lè ṣe sí bó bá fẹ́ kú ó kú o wọ́n Basira ẹ lọ ó kọnu sí i. àtúbọ̀ kan sí i. nítorí ọ̀rọ̀ yìí nítorí Morufat kájọ lura wa ìwà àgùnmá níyè àjọ tímọ̀tímọ̀ ẹ̀ nínú ẹ̀ ti máa ń bí mi mi ò mọ ohun tó ń bí mi nínú. àfi kẹ́ ẹ̀ tètè lajà yìí wọ́n ti ń jà gidi bọ̀. wá wò tó kọ́kọ́ rí lélẹ́yìn ajá Kudirati kí ọ̀nàbí. ohun tójú bá rí ó yẹ kẹ́nu ó lè sọ kọ́pà ṣíṣe kọ́pà Ridwan wọ́n máa ń lura wọn. ẹ wo ó sì máa di wàhálà gidi agùnbánirọ̀ di agùnbánijà do or die fight to finish. ẹ̀rọ ojú cd àti vcd yìí kẹ́gbọ́ kẹ́wọ́ agùnbánirọ̀ làkọ́lé ẹ̀ ó ti jáde. marketed and distributed by Golden Point Music Igwe the giant marketer shop 4 Golden Point Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 audio cd àti vcd orí Islam tá a gbé akọ́lé ẹ̀ ní agùnbánirọ̀ eléyìí tó gbọ́ náírà yọ yàtọ̀ olóyin lánàá rẹ pẹ́tẹ́ tètè lọ́ra ti yé báyìí báyìí o. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ ránà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùfẹ́ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ ránà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùfẹ́ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. mo dúpẹ́ fọláwùrọ̀ mi ọba tó ṣẹ̀dá ọba tó mọ̀ mí ó sì tún mọ̀ wá oníkálukú ó fi hàn mí pé òun fẹ́ràn mi ó ṣàánú mi ó yẹ kí fáyà ẹni ayé fẹ́ lólùfẹ́ mi títí ráyé a ó sì jọ àbí tọkọtaya. òní ni agbákejì rẹ̀ Gawusu Salman Haji Ibrahim Labayi Kaso tún dé òní ni gbẹgẹdẹ máa gbiná òní ni bọ́n wọ̀rọ̀ máa sọ̀kalẹ̀ lẹ́nu ọkọ ìyàwó méjì tó ìbátan máa nẹ́bí àti Mariam àkíkí ni o ẹ̀wọ̀ ẹ̀ má jẹ́ ń bẹ́ẹ̀ òní ni lálẹ́ olùtakutuku máa wù lẹ́nu Labayi ká. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ ránà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùfẹ́ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. ẹ̀gbọ́n tíyàwó wí o. orí ọmọ mi ẹ̀yin tí mo yọ láyò nínú ọ̀rẹ́ ọkọ ẹ̀yin nìkan náà ṣàlẹ̀ ẹ̀ tún lè gbà mí nímọ̀ràn ṣọ́ ajá kẹrọ̀rọ̀ nílẹ̀ kẹ́ tún má lè sọ ẹ ti ṣẹ́ mi kàn án tí n bá lè sọ tinú mi àjẹ́ wípé ọ̀dàlẹ̀ náà ti di méjì mi. àtúgbọ́ tíyàwó kejì. orí ọmọ mi ọmọ kẹ́hìndé ẹ̀yìn kan tó kù sára lé ní bá ń jẹ́ kòkòrò tá ò bá lè sọ ẹ̀rẹ̀ ń rún tó bá ṣẹlẹ̀ kò ní jẹ́ nìkan ẹ jẹ́ kìlọ̀ fún Ibrahim
gbẹ̀yìn gbà ṣoṣo àfàìmọ̀ kínú lẹ́mọ̀dì bá tún fi ìdìbà yìí o. bàbá àfẹ́sọ́nà kẹta ni àríyọ̀ pírọdúsà ó yarí kanlẹ̀ pátápátá ni olóhùn ọgbà kí ló máa ṣẹlẹ̀ báyìí lónìí gangan nínú fíìsìdì òní ní apá kejì ó ti jáde báyìí ipa wo ni Kẹ́hìndé Oríyọmí ọ̀rẹ́ ọkọ ìyàwó kó ipa wo ni Mọ̀dínà Àbẹ̀ní ẹni rẹ ọ̀rẹ́ àfẹ́sọ́nà kẹta ìyẹn Kìfáyà ti sìn dẹ́ ni ayé ń fẹ́ kó sílàbà yìí kàfẹ́ ìyàwó kẹta wọlé àbí òfẹ́ wọlé o. ẹ wo ọdún sídìí àti fíìsìdì òní ní apá kejì tún lágbára jù ó ti jáde kàṣàgbà marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 ọdún sídìí àti fíìsìdì orí Islam tá a pàkọ́lé ẹni òní ní apá kìíní àtàpá kejì méjèèjì ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀wò ẹ̀kọ́ rẹpẹtẹ pọ̀ nù ẹ̀ ó ti jáde tètè lọ ra ti yín báyìí yóò. bálákàrà bá ń dín inú ẹlẹ́wà máa ń dùn bólógì bá ń ròkọ ọlọ́kà àdùnnú ilé ayé ò sì fẹ́ nìkan àjọ ń wúlò fúnra wa ni. Aji Kọmọrùdín ọdún lámì ayé lóyún alárògùn èdè káàbọ̀. eléyìí tún gbọ́ náírà yọ. ìwúlò la kọ́lé ẹ̀. gbogbo ìdílé aláyọ̀ ló ń ra tó ń gbọ́ tó ń wò. torí kò wúlò púpọ̀. ó ṣe iyebíye. ìmọ̀ràn fún tọkọtaya ni ẹ tún gbà. ayé lóyún Kọmọrù bàbá yàwó ti dé aláròjinlẹ̀ ti dé mòdé dídé lókù tó ń dé mo tún ti débi ìtànà mòdé lójoojúmọ́ bàbá yàwó ti dé o sàlámù aleikum mo fẹ́ fún ìyàwó nímọ̀ràn pẹ̀lọ́pọ̀ ẹ̀ tó fẹ́ o. ayé lóyún tún dé gbẹ̀dá ní ìtú èdè. ó sì láwẹ́láwẹ́ ìwà ẹranko mẹ́fà tí ò yẹ kóbìnrin ó máa wù nílé ọkọ láwùdá. àwọn ìwà mẹ́fà kan bẹ nílé ayé ìwà ẹranko ni gbogbo obìnrin tó bá fẹ́ lálùbáríkà láyé tó sì fẹ́ bímọ rí kò gbọ́dọ̀ fi wà jọ wọn bàbá ìyàwó ti dé. ìkàntún lélẹ́yìí o ìwà ẹranko mẹ́ta tọkùnrin náà ò gbọ́dọ̀ fi wà jọ nínú ilé. ẹ má jẹ́ ń tú ẹ má jẹ́ ń bẹ́ẹ̀. ẹ̀yin ẹ̀rà kẹ́ gbọ́ kẹ́ wò ó. ẹ rí i pé ìwúlò tó kọjá àfẹnuròyìn ni. lórí ọkọ ìyàwó torí tàbá ti bẹ́ràn wí kádẹ̀ tó bẹ́ràn wí o. ìwà ẹranko mẹ́ta kan bẹ̀ nílé ayé ọkùnrin tó bá ní wọn kò lè rọ́kàn ṣe lórí ìyàwó ẹ̀ fa ọkùnrin tó bá ní wọn kò lè rọ́kàn ṣe lórí ìyàwó ẹ̀ fa àkọ́kọ́ nínú wọn ìyẹn sani kìnìún. àjọ wúlò fúnra wa ni lóòótọ́ o. lápẹ̀lẹ̀ kí orin lẹ́nu ayé lóyún. àdìtú èdè tó wúlò gbà. ọdún cd àti vcd ìwúlò. ó ti jáde. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún cd àti vcd orin Islam. tó kọ́ni lẹ́kọ̀ọ́ tó ń kọ́ni lọ́gbọ́n. Aji Kọmọrùdín ayé lóyún ni. ó gbé jáde kẹ̀kẹ́. ìwúlò la kọ́lé ẹ̀. ẹ tètè lọ ra ti yín o. ọ̀rẹ́ mi torí Ọlọ́run torí mo wá mọ́ o bàbára lẹ́nìkan dúró tọ́lọ́run ìgbẹ́kẹ̀lé èèyàn irọ́ ló ń já sí. mo rí ẹnìkan òdo ìfẹ́ tó ṣe lédè ọmọ mi gẹ́lẹ́ bí mo ṣe ó bá sáwọn tó bá gbà fún mi ò wà lá àyídàlá yìí mo máa fẹ́ mi. ó tún dunni ló pọ̀ lọ́la ẹni lóòótọ́ mo gbà. Amiru Sisi olórí rẹ̀ tún lẹ́lẹ́ yìí o. pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀gun ògùn bẹ́ẹ̀. nínú ọdún cd àti vcd tá a pè àkọlé ẹ̀ ní ìṣẹ́jú kan. ọ̀rọ̀ Mariam Akiki ni wọ́n ń jẹ lẹ́nu. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò láwùdá. àlàyé ẹ̀kúkú yé mi tí bá ní kò yé mi. ṣíṣe ajẹ́rọ́lé mi ń pa. fún mi láyé kó dálẹ́ ọ̀la. mo máa fún ẹ lè sì ṣùgbọ́n. gbèmí lọ́la ní aṣálẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní gbé sókè. ìbọn tó dùbẹ̀ láyé. kò má sí kíní kan ò tó dùbẹ̀ láyé. ẹ wo fẹ́mi tí mo yan mi ò sì fẹ́ rárá. àlùbáríkà sí o ká ló fẹ́ kó pẹ́. wọ́n fẹ́ mi gígùn sí o ká lè pẹ́yẹ kẹ́sì. ó dà bẹ́ẹ̀ yẹn. kò jẹ́ sinmi lóbìnrin ń bọ̀ rẹ fún. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mú ẹlẹ́dẹ̀ máa wọ gbà láàrin ìṣẹ́jú kan pẹ́rẹ́. tọkọtaya congratulations ẹ kú oríire. Akiki daya Sisi. ó ti nù ó ń dẹ́. kí ló wá ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan tó tẹ̀lé. ṣẹ́gun ògúngbé ọ̀rẹ́ ọkọ ìyàwó sọ tójú ẹ̀ rí o. ìwọ yóò ga fún ẹ̀wẹ́ àníyàwó ẹ̀ tó kọjá sí pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìkọ̀ nínú wọn tó kọ́ fún ara wọn lára wọn tó
wọ́n lè kí kọjá láìpẹ́ ìyàwó náà. láìláì ìyàwó mi mo jẹ́ ìyàwó mi tó máa wà ń sìn náà. ìwọ ló mọ aláìmọ̀ àgbà ìṣeré nìjọ. wo kọ́lá má bàa mi ṣe rere yẹn ní jẹ́rìí ìyàwó mi ṣeré o. wo ìyàwó mi dá mi lójú yẹn lọ mo lè pa bẹ́ẹ̀tì lórí ẹ̀ ó dá mi lójú oṣù ọ̀. etí gbọ́yìn kì í inú bàjẹ́ ṣèrò yìí yóò ní fa wàhálà ìyàwó àṣẹ̀ṣẹ̀gbẹ́ tó kọ́ gbogbo ń ṣe nàbì láàrin ìṣẹ́jú kan lọ̀rọ̀ wọ̀ ìṣẹ́jú kan lọ̀rọ̀ wọ̀ setup tó lágbára ni ẹ má jẹ bẹ́ẹ̀ ṣẹ́gun ògúngbé ọ̀rẹ́ ọkọ búkì olúwatọ́ba ìyàwó pàṣẹ ọ̀rẹ́ ìyàwó gbogbo wọn ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀ ìṣẹ́jú kan ni ó audio CD àti VCD ẹ̀ ó ti jáde kásàgbà marketed and distributed by Golden Point Music Igwe the Giant Marketer shop 4 Golden Point Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 audio CD àti VCD oní Islam yìí ìṣẹ́jú kan ó ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò mọ́ fọwọ́ ẹ̀sọ̀ yàká ó lóyin ládùn gbà ó ti jáde. kádìjú ṣe bí ẹni kú káwọn ẹni tó ń fẹ́ ni kádìjú ṣe bí ẹni kú káwọn ẹni tó ń fẹ́ ni àṣẹ ni fẹ́ ni ìwọ́pọ̀ ọlọ́run ló fẹ́ ni. nínú súrátù Nìsá ọlọ́run sọ pé ọkọ ló lórí aya àrìjálù kọ wà mú àlà Nìsá ìwà lóde o títí ajé kọmọrù dénú ọdún lámì ayé lóyún ṣe rí báyìí nínú audio CD àti VCD tá a gbé àkọlé ẹ̀ ní ọ̀dájú omi. ẹ dákun ẹ gbà mí o. ẹ wá rí mo tí mo rí. ẹ dákun ẹ gbà mí o. ẹ wá rí mo tí mo rí. mo ní mo fẹ́ jẹun. ẹ wá rí mo tí mo rí. iyẹ̀pẹ̀ pẹ̀lú òkúta. ẹ wá rí mo tí mo rí. ìyàwó dé sínú àwo. ẹ wá rí mo tí mo rí. ìyàwó tó fẹ́ sílẹ̀ ajé Sofia Yagana fojú ẹ̀rí mọ́ bọ́ ọ̀dájú obìnrin bẹ́ẹ̀ sọ́kẹ́. ó ti rí nǹkan kan. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wà á gbà ó. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ṣebí ẹ̀pẹ̀ ló ṣe ó. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mo sì máa fún ẹ ní gbẹ̀jẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa fún ẹ ní gbẹ̀ ewúrẹ́. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa tún fún ẹ ní tàgùntàn. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. wàá mú mi náà tàdánwò. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa fojú ẹ̀rí máa bò. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa fi mú ẹ lọ́rin. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹjọ́ tẹnu ayé lóyún ọkọ náà. oríṣiríṣi obìnrin ló ń bẹ láyé kàmẹ́líọ̀ ń bẹ ejò ń bẹ akéèké ń bẹ ẹ̀ríyàwó mi èyí tí mo fẹ́ akéèké ejò ni tó dágbére nílé bára màmá ń wòyà tó ti bẹ̀ gbalẹ̀ yàlẹ̀ lọ sẹ́ni pé ọ̀dájú lóbìnrin àbíkọ́ lọ́hùn kó mi yọ. obìnrin ṣe dájú bí irú èyí ayé lóyún ṣe tán láti fẹ́ lómi lọ. ó gbàmọ̀ràn ọ̀rẹ́ fẹ́ ìyàwó kejì ajá mẹ́rin àmàkìkí eléyìí tó wá gbòòrò yàtọ̀ ẹgbà. ìtẹ̀kùn bá fẹ́ tẹ̀ láwùjọ ẹ̀fọ́ o kéwé ṣọ́ra rẹ̀ láàrin ewé. ìtẹ̀kùn bá fẹ́ tẹ̀ láwùjọ ẹ̀fọ́ kéwé ṣọ́ra rẹ̀ láàrin ewé. àjọṣepọ̀ tó ń kakùn ṣojú oúnjẹ ni tó bá ka méjì ka méjì ṣojú oṣù mẹ́fà lọ. ohun tí kì í ṣe tèmi má fi rẹ́ mi lára ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọkọ̀ ẹ̀gà kò jẹ́ kiri mú mi. mi ò lè torí pé mo lọ́kọ kí má ṣe tèmi. má já irun orí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. kò kú sẹ́nikẹ́ni tó lè lé mi nílé. mo ti gbẹ́ ní wá kíkì mo ti gbẹ́ ní wá o. mo ti gbẹ́ ní wá mọ́ríyá mo ti gbẹ́ ní wá mo ti débi tí mo máa gbé. káàkiri fọwọ́ tó dùn ní pamọ́ sábì aṣọ. ó mú ayé lóyún tó ń gba ìmọ̀ràn rẹ̀. àríyọ pòdúsà ọ̀rẹ́ ọkọ yá. sọ fún ẹni ṣòro ìgbẹ̀yìn ní oṣù olókùn àdáhùn ìmọ̀ràn kan tó kù tí mo tún lè gbà ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó fẹ́ràn ṣọ̀kan o tó ráwọn méjèèjì sọ fún ẹni ṣòro wọn ò rí nǹkan tó lè ká wọn lọ́wọ́ kò ní gbìyànjú ọ̀rẹ́ kó fẹ́yàwó lé wọn kó fẹ́yàwó kẹta bá fẹ́yàwó lé wọn ara wọn wá balẹ̀. audio CD àti VCD ọ̀dájú obìnrin. àfàìmọ̀ kí ayé lóyún ọmọ fẹ́yàwó lórí ọgbọ̀n kó tó dúró. ẹgbọ́n kí ló ń ṣẹlẹ̀. ọlọ́mọdé aṣàgbàkọ ọ̀dájú obìnrin ẹ̀ sàmì ọ́. ìdí abájọ suspense ni ó lágbára. ẹ̀rọ audio CD àti VCD eléyìí tá a pè àkọlé ẹ̀ ní ọ̀dájú obìnrin. ó kó lálálá jù. a ti gbé jáde báyìí. marketed and distributed by Golden Point Music Igwe the Giant Marketer shop 4 Golden Point Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 audio CD àti VCD oní Islam tá a pè àkọlé ní ọ̀dájú obìnrin ẹ̀ tètè lọ́ra tí yín ó ti jáde báyìí lẹ́sẹ̀kẹsẹ̀.
báyìí la kọ́lé eléyìí ara ń wòrí orí ẹgbẹ́ ìyàwó mélòó ló lè máa gbàrú àdúrà yìí fọ́kọ ẹ̀ kò wọ́pọ̀ ajá mìíràn tàbí náà tàjà òbí rere àti Saidi Balógun ní tọkọtaya nú eléyìí tá a pè àkọ́lé ẹ̀ ní my husband ọkọ mi ó tún yà ìyàwó ẹgbẹ́ òsókè. ọlọ́dà kò ṣàánú mi ṣùgbọ́n kò tó ṣàánú mi dákun bá mi ṣàánú ọkọ mi. ó pọ́ sí ibùkórì bákan lára àwọn kan pé kí ló ń ṣe òbí rere ṣọkùnrin wúlò tó ẹni kan tó kọjú sálẹ̀ gan-an kan tó kọjú sálẹ̀ gan-an ẹ̀yìn ló kọ́ sẹ́lò. àwọn awokọ̀ tíyàwó ń ṣàdúrà fún tọ̀sán tóru tó wá ń fi òru wọlé bí ọ̀rọ̀ Saidi Balógun ọkọ ìyàwó ẹ̀ káàbọ̀. mo ti ń ṣàkíyèsí ẹ ò tipẹ́tipẹ́ mo ti ń ṣàkíyèsí ẹ ò tójọ́ mẹ́ta àgọ́ kéékèèké lẹ ń wọlé nísẹ̀yìn o ṣé kò kì í ṣe pé ẹ ti lójú kan síta. kò jẹ́ kíyàwó sọ̀rọ̀ ó tún fọba lẹ́. kí ló kàn ẹ́ nípa ìgbésí ayé mi àmìrà kí ló kàn ẹ́ o kí ló kàn ẹ́ nípa ìgbésí ayé mi òun dòrú mú mi nínú ilé mi wọ́n fẹ́yàwó ni mo fẹ́ ò dẹ̀ ṣọ́ mi ká kò kì í ṣẹ́jọ́ ẹ mo ti fi mọ́ ẹ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣòrago méje mẹ́jọ tí máa wọlé ẹ̀ tó bá wù mí mo lè sọdọjọ́ mẹ́ta èmi mò ń bọ́ ẹ ara tó wù mí mo lè dá. ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ọkọ ìyàwó tó ń gbé sókè. ọba tí ọba fẹ́ méjì mẹ́ta kò jáyọ̀ lọ́ba ayé tálákà ló ń jẹ àti wípé mẹ́lọ́ba òkè ń sọ ó bá ṣọ́ra máa lé ọkùn òye mi ebi apá ẹ wá yé ká àbámọ̀ jẹ òkú níṣẹ́ èmi ṣàmọ̀ ń kọ́ ẹ olùṣọ̀rọ̀ bọ̀ kúrò lọ́nà fún mi alákòóbá má fi tìyẹ kó bá mi. wọ́n lọ náà kó ṣì dà. àbúrò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ṣàmì o ọkọ ìyàwó wọ gàù kí ló dé suspense yẹn nìyẹn ó dìgbà tẹ́ ẹ bára tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wò ó ojú sí dàdí fi sí di my husband ọkọ mi òbí rere àti Saidi Balógun ni ó kọjá àfẹnuròyìn àti gbé jáde báyìí o marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 ojú sí dàdí fi sí di oní Islam tá a pè àkọlé ẹ̀ ní my husband ọkọ mi àti gbé jáde wìtìwìtì ló ń tà. kí ni mo rà nígbà àwọn aláròkà ò tó ń sọ̀rọ̀ Sofia aláwa gbà mí káyé máa fẹnu parawọ́. ajá Sofia kọmọrù nínú ìyànká ọ̀la kí ló dé. àwọn wo ló ń ṣerú eléyìí kó dáa. ọdún sídìí àti bísídìí fìtílà lélẹ́yìí o. ó gbóná ju ọjà bí ìjìwọ̀lú. ó bínú tán. ìyànká ọ̀la faraya kọrin. ó sọ ògúlù ju ọ̀rọ̀. nínú eléyìí tó gbé àkọlé ẹ̀ ní fìtílà. ó yẹ tún gbà. retí òjò àgbẹ̀ tó ń retí òjò kò ní gbàdúrà ọ̀dà ẹni tí ó ní fìtílà ló mọ̀ yìí ìmọ̀lẹ̀ o ìmọ̀tú ìmọ̀jọ́ tọ́ta mi oníjọ́ tó rọ̀hún tán fèrú ṣe yóò sì padà wá o yóò sì padà wá o yóò sì padà wá o tó rọ́lọ́hún mi tọ́lọ́hún mi tọ́lọ́hún mi onígbà o. ọdún sídìí àti fíìsìdì fìtílà lẹ́tìrà tẹ́ ẹ ti ń gbọ́. fíìsìdì ẹlẹ́lẹ́ by popular demand ó ti jáde. ajá Sofia yànká ọ̀la sọ́dẹ̀ndé ọ̀rọ̀. ó kọ́ dẹ́ndé orí nínú eléyìí fìtílà ni ẹ tún gbà. ṣebí rọ tó bá dẹjọ́ nínú ń pa mọ́ ọyàn láyé ṣe bọ́lọ́hún ló ṣàmì sí ìbáṣepọ̀ ìfẹ́ mi ṣọlọ́hún ta ẹ̀ráyé náà bá bẹ̀rẹ̀ ìbàjẹ́ nígbà tán tẹ̀ máa wí Sofia yẹn ò lọ́kọ oyún ẹ̀tọ́ sì tún ní kò rẹ́ nìkan gbà ní àwọn àṣẹ ìbàjẹ́ àwọn àṣẹ ìbàjẹ́ o àwọn àṣẹ ìbàjẹ́ ọlọ́run mi ìhòjọ́ àwọn tí gbọ́ kankan ẹ tún gbà. ẹ̀sìn mi ò ẹ̀sìn mi ẹ̀sìn mi ò ẹ̀sìn mi ìbàjẹ́ ò dá nǹkan àròkà ò dá nǹkan ìṣọwọ́ aláròkà ajẹnilẹ́yìn tá ò mọ̀ o àṣẹnìkan. ìkọ́túnlélẹ́yìn ò láwùdà. ẹ̀rí ẹni bínú mi súnmọ́ mi láyé Kúránì ló ń bá bínú ẹ̀rí ẹni sì bínú sálù Kúránì ọlọ́run ló ń bínú sí. ẹ wo ẹni sì bínú sálà ọ̀rọ̀ mi tiẹ̀ ti mú jẹ́gẹ́jẹ́gẹ́ ajíyà láyé bòdì kìyàmọ̀ àtúnjẹ̀wé ìyá.
fìtílà ní latest release Yankara ni ó gbóná jù àti gbé jáde. Marketed and distributed by Golden Pot Music, Igwe the Giant Marketer, Shop 4 Golden Pot Plaza, Alaba International Market, Ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999 tàbí 0909-332-0570. Ọjọ́ sí di orin fìtílà lẹ́ẹ̀tì rà tẹ́ ẹ ti gbọ́. Tá a lónìí ó kọjá bẹ́ẹ̀. Tí CD ẹlẹ́lẹ́ yóò tẹ̀ kíyàtọ̀. Ó ti jáde tètè lọ́ra ti yín o. Ibi tó fojú sí ọ̀nà ọ̀gbàbẹ̀ lọ ṣọ́wá kan. Alábà mi kọ́tà lẹ́nu mọ́. Ibi tó fojú sí ọ̀nà ọ̀gbàbẹ̀ lọ ṣọ́wá kan. Alábà mi kọ́tà lẹ́nu mọ́. Ìyá mi hùwà dáadáa, bàbá mi hùwà dáadáa. Ìyá mi hùwà dáadáa, bàbá mi hùwà dáadáa. Torí rẹ̀ pọ̀ òbí lọ́mọ fi lè yá dáadáa. Ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa. Ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa. Torí rẹ̀ pọ̀ òbí o lọ́mọ fi lè yá dáadáa. Nínú gbogbo nǹkan láyé o tó lè báyé ọmọdé jẹ́. Nínú gbogbo nǹkan láyé o tó lè báyé ọmọdé jẹ́. Àkọ́kọ́ ni kí wọ́n bí sínú ẹbí tí ò ní sinmi. Àkọ́kọ́ ni kí wọ́n bí sínú ẹbí tí ò ní sinmi. Òní ọjọ́ ọ̀la ìjà wàhálà lójoojúmọ́. Òní ọjọ́ ọ̀la ìjà wàhálà lójoojúmọ́. Kì í jẹ́ kọ́ mọ́ ó lákìrì nínú ẹ̀kọ́ ẹ̀ tó bá ń kọ́. Kì í jẹ́ kọ́ mọ́ ó lákìrì nínú ẹ̀kọ́ ẹ̀ tó bá ń kọ́. Ìyá mi hùwà dáadáa o, bàbá mi hùwà dáadáa. Ìyá mi hùwà dáadáa, bàbá mi hùwà dáadáa. ṣé ọtí ẹ náà. kàtà ọmọ kàsáńgà. Ó ṣe iye ẹ̀yẹ àgbàyà. àgbàyà láìlójú tí ọ̀lẹ ọ̀lẹ lálàsì níyẹ ẹ̀yẹ alábùkù. ṣé ọ. yẹyẹ. àgbàyà olójútì. Ọlọ́run má fi jó wa láì má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi. Iná ọmọlé lára, iná ọmọlé lára, Ọlọ́run má fi jó wa káráyé má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. Iná ọmọlé lára, Ọlọ́run má fi jó wa káráyé má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. jọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àṣewàtún lè darí tó lè má darí àṣewàtún lè darí pẹ̀lú ọmọlé lára kọ́lọ́hún máa fi jọ wa ló ń fẹ́ mi ọmọ wẹ̀wù tó o bá so mi má ga lóru tó o so mi dọ̀yìndọ̀yìn tó o bá so mi má ga lóru ṣé ìyá tún lè bẹ̀rẹ̀ lóru tọ́mọ fi wá ń jáde lóru yóò bá ẹlẹ́jọ́ kankan rárá rárá yóò bá ẹlẹ́jọ́ kankan rárá nǹkan ṣe á máa sọmọ fún mi kó máa rí pípa ojú mi sóyà kó tún máa darí ná ìkà sóyà kó tún máa darí pẹ̀lú ọmọ lè lára kọ́lọ́ ọmọ fi jọ wa tara ẹ má ṣe wá pẹ̀lẹ́ o lórí ọmọ mi ìyá mi. Iná ọmọ lè lára Ọlọ́run má fi jọ wa tara ẹ má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi ìyá mi. Ṣáláì ní tìjú ni ẹni kí ló dé? Ṣe lè tún gbé ẹ̀dẹ́ ta ṣé nítorí ẹni mo ṣe dání? Ṣé tí wọ́n bá ṣe kọ̀ ilé rẹ̀ ṣé mi á wá sùn ẹ̀dàn yìí má ga lóru? Ṣé mi á wá sùn ẹ̀dàn yìí má ga tó tún fi wá ń dariwo lóru? Ìwọ lọ dáadáa epo ẹ̀dá o. Ìkà ìwọ náà, ìwọ lọ dáadáa epo ẹ̀dá o. Tó fẹ́
pariwo wá o òun lọ́wọ́ mi tó kó yẹn tó bá kówó mi fún mi àní tó bá kówó mi fún mi tínú bá bí mi sí ẹ wò àní tínú bá bí mi sí ẹ tọ́wọ́ mi bá fi tó ẹ tí n bá gbà ẹ mú tọ́wọ́ mi bá fi tó ẹ àwọn tí ó rí ẹ rí gan lọ́ba ẹ kẹ́dùn tí n bá mú ẹ yorùbá sí tọ́mọ́ tí mo rò ní o bá ti wo ẹ nìyí. iná ọmọlé lára ọlọ́run máa fi jó wa ara ẹ má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. ọlọ́run ṣẹ̀dá ọwọ́ ẹ ò máa bù ẹ́ ọlọ́run ṣẹ̀dá ọwọ́ ẹ ṣeun tó fẹ́ ṣe kárí ṣeun tó fẹ́ ṣe kárí ṣe bó fẹ́ nà mí ni alákọ̀ọ́rẹ́ fẹ́ nà mí ni bóyá ṣiṣẹ́ owó rẹ̀ kí dókítà lè wá jáde wọ́n lè wá jáde wò tó bá jẹ́ tó owó yẹn owó wò àní tó bá jẹ́ tó owó yẹn kódà bó máa ṣe sẹ́nu àfọ̀ṣẹ́ kódà bó máa ṣe sẹ́nu wọn ò ní kówó kọ̀ọ̀kan fún ẹ kó fẹ́ wá lù mí pàápàá mi tọ́ kó tún jò òkú mi kí nǹkan ṣá máa ṣọmọ fún mi kí nǹkan ṣá máa ṣọmọ fún mi torí náà mọ́lẹ̀ lára torí náà mọ́lẹ̀ lára ọlọ́run má fi jó wa ara ẹ má ṣe mi pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. iná ọmọlé lára ọlọ́run má fi jó wa ara ẹ má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. mo kí yín tọkọtaya mo kí yín taya tọkọ ẹ kú ìtọ́jú ọmọ yín o àyẹ̀wò tá a ṣe ti jáde láàrin wákàtí kan a ní láti fọmọ yín lẹ́jọ́ tó bá kọjá wákàtí kan ohun tá à ń wí kọ́ la máa wí o nínú ìyá àti bàbá ọmọ talẹ̀ ni tó máa fẹ́ jẹ́ sílẹ̀ o ẹ dá mi lóhùn ọjọ́ ń lọ iná ọmọ lè lára ha iná ọmọ lè lára kọlọ́hún máa fi jó wa kọ́ra yìí má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. iná ọmọlé lára ọlọ́run má fi jó wa ara ẹ má ṣe mí pẹ̀lẹ́ o lórí ọmọ mi yá mi. ẹ̀jẹ̀ bàbá ló lè bàtọ̀ ọmọ mu dókítà o. ẹ má gbà tí dìgbòlugi tọmọ bá lọ dàgbà kọmọ màmá hùwà dìgbòlugi bí tàwọn dìgbòlugi. irọ́ ni ẹ̀jẹ̀ màmá ló lè bàtọ̀ ọmọ mu dókítà o. ẹ má gbà tí pàpàlágì tọmọ bá lọ dàgbà kọmọ màmá hùwà pàpàlágì bí tàwọn pàpàlágì. dókítà ṣàtiwárí gbọ́jà dìgbòlugi léwu gan ṣàtiwárí gbọ́jà dìgbòlugi léwu gan ẹ jọ̀wọ́ ẹ má gbẹ̀jà dìgbòlugi fọ́mọ mi o ẹ jọ̀wọ́ ẹ má gbẹ̀jà dìgbòlugi fọ́mọ mi o ẹ̀jẹ̀ tó ń sàn lára dìgbòlugi pọ́ìsì ni o ẹ̀jẹ̀ tó ń sàn lára dìgbòlugi pọ́ìsì ni o tó bá lọ dàpọ̀ mọ́ tọmọ ó lè kó bọ́mọ tó bá lọ dàpọ̀ mọ́ tọmọ ó lè kó bọ́mọ ẹ̀jẹ̀ kékeré aláìní gbàgbọ́ ló ń sàn lára wọn ò jẹ́ mi ní ẹgbà ẹ má lọ bẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ sára ọmọ mi ẹ̀jẹ̀ bàbá ló lè bàtọ̀ ọmọ mi sẹ́gbọ́n o. ẹ má gbà tí dìgbòlugi tọmọ bá lọ dàgbà kọmọ màmá hùwà dìgbòlugi bí tàwọn dìgbòlugi. ẹ wo dókítà ìmọ̀ràn tẹ́mi fẹ́ gbà yín kẹ́yà lísìn sí o ìmọ̀ràn tẹ́mi fẹ́ gbà yín kẹ́yà lísìn sí o ẹ̀jẹ̀ pàpà ńlá di ìta ọ̀dájú ló ń ṣàn lára tiwọn ẹ̀jẹ̀ pàpà ńlá di ìta ọ̀dájú ló ń ṣàn lára tiwọn ẹ̀jẹ̀ gànràn ò ṣe é fọ́mọ o ẹ̀jẹ̀ gànràn ò ṣe é fọ́mọ o ẹ̀jẹ̀ rádaràdà ò dá lára ọmọ ọmọ má máa hùwà rádaràdà bíi tiwọn ọmọ má máa hùwà rádaràdà bíi tiwọn ẹ má fẹ̀jẹ̀ burúkú kan sára ọmọ tèmi o ẹ̀jẹ̀ mi nẹ́gbà òun ló máa bọ́mọ mi lára mu ẹ̀jẹ̀ màmá ló lè bàtọ̀ ọmọ mu dókítà o. ẹ má gbà tí pàpàlágì tọmọ bá lọ dàgbà kọmọ màmá hùwà pàpàlágì bí tàwọn pàpàlágì. ó ga o kí ló ṣe yìí tẹ̀dẹ̀ ń ṣe báyìí ṣe bí ẹ ṣáájìjọ lọmọ ni. kí ló ṣe yìí tẹ̀dẹ̀ ń ṣe báyìí ṣe bí ẹ ṣáájìjọ lọmọ ni. tí ò bá jẹ́ wípé mi ni mo ṣe ṣì fi mọ́tò kọ lọmọ ni. tí ò bá jẹ́ wípé mi ni mo ṣe ṣì fi mọ́tò kọ lọmọ ni. nbalẹ̀ yìí dànù bí ajá ni ṣùgbọ́n ṣàmòrò tọmọ ni. nbalẹ̀ yìí dànù bí ajá ni ṣùgbọ́n ṣàmòrò tọmọ ni. wákàtí kan péré ni mo sọ fún yín kẹfẹ̀jẹ̀ sílẹ̀ kẹrù tọmọ. wákàtí kan péré ni mo sọ fún yín kẹfẹ̀jẹ̀ sílẹ̀ kẹrù tọmọ. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló kù yìí níbi tẹ́ ti ń jàṣẹ́ ó pọ̀ mọ́. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló kù yìí o níbi tẹ́ ti ń jàṣẹ́ ó pọ̀ mọ́ ni. kí ló dé náà
tí bàbá ò bá gbà ká ló ti màmá tí màmá ò sì gbà ká ló ti bàbá kákúkú fowó rẹ̀ jẹ torí ọmọ. ó tẹ́ mi lọ́rùn mo fara mọ́. ó tẹ́ mi lọ́rùn mo fara mọ́. ló tẹ́ mi lọ́rùn mo fara mọ́. ó tẹ́ mi lọ́rùn mo fara mọ́. ó tẹ́ mi náà lọ́rùn mo fara mọ́. ó tẹ́ mi lọ́rùn mo fara mọ́. ó tẹ́ mi náà lọ́rùn mo fara mọ́. ó tẹ́ mi lọ́rùn mo fara mọ́. ẹ̀jẹ̀ bàbá ló lè bá tọmọ mu dókítà o. ẹ má gbà tí pàpà lági tọmọ bá lọ dàgbà kọ́mọ máma hùwà pàpà lági bíi tàwọn pàpà lági. ẹ má dà lóhùn ẹ̀jẹ̀ bàbá ló lè bá tọmọ mu dókítà o. ẹ má gbà tí dìgbòlugi tọmọ bá lọ dàgbà kọ́mọ máma hùwà dìgbòlugi bíi tàwọn dìgbòlugi. àdúpẹ́ ọmọ yìí ti gbẹ̀jẹ̀ tán o ara ti balẹ̀ o. ẹ sáré lọ kòkì wá ọkọ lè rohùn lókun. màdámù ọmọ yìí ti gbẹ̀jẹ̀ tán o ara ti balẹ̀ o. ẹ sáré lọ kòkì wá ọkọ lè rohùn lókun. kí lajá mi ń ṣe lóru tó sọ pé òun ò lè gbó. kí lajá mi ń ṣe lóru tó sọ pé òun ò lè gbó. ẹ fún mi lọ́gbọ̀n ìṣẹ́jú péré kí n lọ tètè ṣe. ẹ fún mi lọ́gbọ̀n ìṣẹ́jú péré kí n lọ tètè ṣe. mo dúpẹ́ dókítà ẹ kú ìtọ́jú mi ẹ máa máa ṣe. mo dúpẹ́ dókítà ẹ kú ìtọ́jú mi ẹ máa máa ṣe. ọlọ́run ọba tó lẹ̀san asan ilẹ̀san rere. ọlọ́run ọba tó lẹ̀san asan ilẹ̀san rere. bálákọ̀rí yìí bá dé jọ̀wọ́ bá mi sọ fún. bálákọ̀rí yìí bá dé jọ̀wọ́ bá mi sọ fún. bí pọ́nmọ́ ti gbẹ̀jẹ̀ tán o ara ti balẹ̀ o. mo sáré lọ pòkì ní kó lè rohùn lókun. bí pọ́nmọ́ ti gbẹ̀jẹ̀ tán o ara ti balẹ̀ o. mo sáré lọ pòkì ní kó lè rohùn lókun. tí mo bá ti pòkì yìí tán kí n wá lọ́wẹ̀ o. tí mo bá ti pòkì yìí tán kí n wá lọ́wẹ̀ o. kémi kan lè pààrọ̀ aṣọ tó wà lọ́rùn mi. kémi kan lè pààrọ̀ aṣọ tó wà lọ́rùn mi. tí mo bá ti wẹ̀wẹ̀ yìí tán kémi kan wá jẹun. tí mo bá ti wẹ̀wẹ̀ yìí tán kémi kan wá jẹun. torí pokùn inú lè nìyàn fi ń gbé títa. torí pokùn inú lè nìyàn fi ń gbé títa. torí ọmọ ti gbẹ̀jẹ̀ tán o ara ti balẹ̀ o. káyà tara pòkì fún kó lè rohùn lókun. torí ọmọ ti gbẹ̀jẹ̀ tán o àdúrà ti gbà o. káyà tara pòkì fún kó lè rohùn lókun. ọlọ́run mà ṣe mo dúpẹ́ àṣẹ́bí yóò lè pa mí kú. abájọ tí mò ń kọsẹ̀ bọ̀ kí n kọ́kọ́ já máa láyé iná kí n tó wá mú kọ́ gbóná lé. ọlọ́run mà ṣe mo dúpẹ́ àṣẹ́bí yóò lè pa mí kú. àṣẹ́bí yóò lè pa mí kú. kí n kọ́kọ́ já máa láyé iná kí n tó wá mú kọ́ gbóná lé. àkókò mọ̀ bò ń bẹ nílé tó bá ti ẹwà ń bẹ nílé ebi kì í wọnú ẹni láyé kárọ́tì ọ̀ràn tá a ti dá pẹ́ àbẹ́lẹ̀ yìí tá a tún fẹ́ dá jáǹkọ́ bùkélé yìí ná àwòkú má bò ṣe fẹ́lẹ́ tó ó fẹ́lẹ́ kò tiẹ̀ wá fẹ́lẹ́ wọ́n já màlà yìí tán ná kí n tó wá mú kọ́ gbóná lé. ọlọ́run má ṣe mo dúpẹ́ àṣẹ́bí ò ní pa mí kú. abájọ tí mò ń kọ́sẹ̀ bọ̀ kí n kọ́kọ́ já màlà yìí ná kí n tó wá mú kọ́ gbóná lé. ọmọ ìlú bẹ́ẹ̀ tí wọ́n bá pẹran súná àfọ̀kèlè yẹn sẹ́nu pẹ́rẹ́. tí wọ́n bá pẹran súná àfọ̀kèlè yẹn sẹ́nu pẹ́rẹ́. mo fẹ́ fọ́ alábàtà yọ bẹ́ẹ̀ sómi lóru òun yóò kú. mo fẹ́ fọ́ alábàtà yọ bẹ́ẹ̀ sómi lóru òun yóò kú. ṣé wọ́n ni mo sọ ń jà fún ní tó dẹ̀bi ti àyàlé lórí. lóúnjẹ tí mo lérò pé tí n bá ti wẹ̀ tán má dé bá. lóúnjẹ tí mo lérò pé tí n bá ti wẹ̀ tán má dé bá. ni wọ́n lọ gbé tí wá oúnjẹ afárá jòkèlè yẹn sílẹ̀ o. afárá jòkèlè yẹn sílẹ̀ o. kó jòkèlè yẹn sílẹ̀ o kí n má dọ̀bẹ̀ lé ẹ lórí. ọlọ́run má ṣe mo dúpẹ́ àṣẹ́bí ò ní pa mí kú. abájọ tí mò ń kọ́sẹ̀ bọ̀ kí n kọ́kọ́ já màlà yìí ná kí n tó wá mú kọ́ gbóná lé. wọ́n ní kíní kan má sọ̀kò májùkò jọ wọ́n ní kíní kan májùkò ó lẹ́yìn tí mo mú lọ́wọ́ òun àsìkò sọ ọ̀nà oúnjẹ tèmi ń wò yìí wà láyé ajẹ́gbẹ́ mi ni ìwọ ni ó fara burúkú balẹ̀ náà kò lè ríran wò oúnjẹ tèmi ń wò yìí o oúnjẹ tèmi ń wò yìí kò ṣe fi sílẹ̀ láì jẹ́ ṣe bí wọ́n gbọ́n gbọ́ta sánsán ṣé tá màlà tó fẹ́lẹ́ bí etí ní ká
àrò ni àbí ti ti pọ̀ mọ́ kíká èyí tó tún ti wà mú ta. ó ń ṣe mí ní wájẹwájẹ yé gbà mí ó yé yé ẹ̀kọ́ gbóná lára mi ó yé ẹ̀kọ́ gbígbóná lára mi ó ara mi ti bọ́ ẹgbà mi ó yú yé ara mi ti bọ́ oníṣẹ́rù ẹ̀ mọ́ tọwọ́ mi bàbá ẹ̀ ó lónìí. Afọwọ́ ẹ̀kọ́ mi o. Ìwọ dúró. Afọwọ́ ẹ̀kọ́ mi o. Ìwọ dúró. Afọwọ́ ẹ̀kọ́ mi o. Àní ìwọ dúró. Dúró fún kíni. Nǹkan ẹ lọ́gbọ́n. Dúró fún kíni. Nǹkan ẹ lọ́gbọ́n. Ṣé mo ní nǹkan ni? Mo rò pé o gbọ́ tó. Ṣé mo ní nǹkan ni? Mo rò pé o gbọ́ tó. Afọwọ́ ẹ̀kọ́ mi o. Mo ní ìwọ dúró. Afọwọ́ ẹ̀kọ́ mi o. Dúró sẹ́ dúró. Dúró de ta ni? Akọ́mọ ọlọ́gbọ́n. Dúró de ta ni? Èmi akọ́mọ ọlọ́gbọ́n. Ó ń bí mi o. Ṣé mi ló ń bá wí? Ó ń bí mi o. Mo ní ṣé mi ló ń bá wí? Ó ń bí mi o. Ṣé mi ló ń bá wí? Àbí. Mo ní ṣé mi ló ń bá wí? Afọwọ́ ẹ̀kọ́ mi o. Ìwọ dúró. Dúró náà dúró. Yeyeyeye, mami o, mami o, mami o. Abẹ́lọ́hún títí torí Káríbì wáyé. Abẹ́lọ́hún títí torí Káríbì wáyé. Àṣé Káríbì wáyé kò dàbí Káríbì dé sí. Omi jẹ́ ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yà Rọ́bì. Bámi wá rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi. Kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Abẹ́lọ́hún títí torí Káríbì wáyé àṣẹ Káríbì wáyé ò dàbí Káríbì dé sí. Omi jẹ́ ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yà Rọ́bì. Bámi wá rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi. Kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Ó tọwọ́ mi sí ọ dákun ọba tó dá mi. Mo tẹ́wọ́ mi sí ọ dákun ọba tó dá mi. Kò tọ́ sí mi lẹ́nu kí n sẹ́pọ̀ ọba má ti dá mi. Kò tọ́ sí mi lẹ́nu kí n sẹ́pọ̀ ọba má ti dá mi o. Torí pé mo mọ̀ pé onírìsì tó fi dá mi. Torí pé mo mọ̀ pé onírìsì tó fi dá mi. Ṣùgbọ́n bí tó dá mi sí ti di dààmú fún mi. Ṣùgbọ́n bí tó dá mi sí ti di dààmú fún mi. Ó kọjá ẹ̀mí mi n ò lè dààmú mọ́ra. Ó kọjá ẹ̀mí mi n ò lè dààmú mọ́ra. Omi jẹ́ ojú mi, omi jẹ́ ojú mi, omi jẹ́ ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yà Rọ́bì. Bábí wá rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi. Kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Abẹ́lọ́hún títí torí Káríbì wáyé àṣẹ Káríbì wáyé ò dàbí Káríbì dé sí. Omi jẹ́ ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yà Rọ́bì. Bámi wá rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi. Kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Kò ṣeé ṣe fún mi kí n pààrọ̀ àwọn tó bí mi. Kò má ṣeé ṣe fún mi kí n pààrọ̀ àwọn tó bí mi. Tó bá ṣe pòrọ̀ ọ̀hún kí n pààrọ̀ àwọn tó bí mi. Tó bá ṣe pòrọ̀ ọ̀hún kí n pààrọ̀ àwọn tó bí mi. Nbá ti gbégbèsè tí pẹ́ kí n lè bá nísìmí. Nbá ti gbégbèsè tí pẹ́ kí n lè bá nísìmí. Lọ́jọ́ tó ti bí ní kò sí dùnú kankan rárá. Lọ́jọ́ tó ti bí ní kò sí dùnú kankan rárá o. Bí ogun bí ìjà la fi ń gbé lójoojúmọ́. Bí ogun bí ìjà la fi ń gbé lójoojúmọ́ o. Ọlọ́run dákun ọjọ́ o la fẹ́ ṣe yìí dà o. Ọlọ́run dákun ìgbà o la fẹ́ ṣe yìí dà o. Ṣé báyìí náà ni la ṣe máa bá lọ? Ṣé báyìí náà ni la ṣe máa bá lọ? Omi jẹ́ ojú mi, omi jẹ́ ojú mi, omi jẹ́ ojú mi ni mo fi ń bẹ̀bẹ̀ yà Rọ́bì. Bámi wá rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi. Kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Abẹ́lọ́hún títí torí Káríbì wáyé àṣẹ Káríbì wáyé ò dàbí Káríbì dé sí. Omi jẹ́ ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yà Rọ́bì. Bámi wá rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi. Kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Ìjà tí wọ́n ń jà ló gbé mi jáde lóru. Ìjà tí wọ́n ń jà ló gbé mi jáde lóru. Tí mo fi kó sẹ́nu mọ́tò tó gbá mi lóru. Tí mo fi kó sẹ́nu mọ́tò tó gbé mi débí. Kí n tó lajú sáyé ẹgbàlà tí mo tún lá. Kí n tó lajú sáyé ẹgbàlà tí mo tún lá. Nípa àwọn òbí mi tún ń jà lọ́sibítù o. Nípa àwọn òbí mi tún ń jà lọ́sibítù o. Lórí wípé ta ló wá fẹ̀jẹ̀ sílẹ̀ fún mi. Lórí wípé ta ló má fẹ̀jẹ̀ sílẹ̀ fún mi. Mo tún lọ́la pé wọ́n tún ń já
títí torí kárìbì wáyé àṣẹ kárìbì wáyé ò dàbí kárìbì dẹ́sí. omijé ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yàrá bí bámi wà rẹ̀ pọ̀ sáàrin àwọn tó bí mi kíre tí mo yàn kó lè ṣe mọ́ mi lára. Àyíṣàtù máa sunkún mọ́ àbíkẹ́mi máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú màmá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Àyíṣàtù máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú màmá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Àyíṣàtù máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú bàbá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Àyíṣàtù máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú bàbá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Látàlẹ́ àná láti débí àní látàlẹ́ àná láti débí a ò kúrò lójú kan ṣo rárá a ò kúrò lójú kan ṣo rárá èmi pẹ̀lú bàbá ẹ̀ la dúró èmi pẹ̀lú bàbá ẹ̀ la dúró nígbà tó lè sọ̀rọ̀ rárá nígbà tó lè sọ̀rọ̀ rárá táwa méjèèjì wá sunkún yọ̀bọ̀ táwa méjèèjì wá sunkún yọ̀bọ̀ kó tó wá di kó lajú sáyé kó tó wá di kó lajú sáyé àti sinmi àjàkú akátá àti sinmi àjàkú akátá ká lè tọ́ ẹ̀ débi tó bá fẹ́ o ká lè tọ́ ẹ̀ débi tó bá fẹ́ gbogbo ọ̀nà tá a bá fi ṣẹ̀ o oríjì wá ro ti bíbí alábìkẹ́ máa sunkún mọ́ o Àìṣà máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú bàbá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Àyíṣàtù máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú bàbá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Àyíṣàtù máa sunkún mọ́ yọ Àyíṣàtù máa sunkún mọ́ ọmọ mi Àbíkẹ́ máa sunkún mọ́ àwa kan ti rí bí tá a ti ń bọ̀ a sì tún ti rí bí tá a dé dúró kíbi à ń lọ ó má bà á bàjẹ́ o làwa kan ṣe wá gbéra wá wálé pé ṣé báyìí la ó máa bá lọ àjàgbìlà lójoojúmọ́ pé ṣé báyìí la ó máa bá lọ àjàgbìlà lójoojúmọ́ kò jẹ́ kára ìtọ́jú ẹ déédéé bẹ́ẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ òbí ó ń bẹ lára ohun tó lè mọ́mọ́ débi gíga láyé tó bá sì dára fọ́mọ láyé o àní tó bá dára fọ́mọ láyé ìrọ̀rùn ní fọ́jọ́ wálẹ̀ òbí o àì gbogbo ọ̀nà tá a bá fi ṣe o dáríjì wá ro ti bíbí o lẹ́kùn dáríjì wá ro ti bíbí. Àyíṣàtù máa sunkún mọ́ tàbáṣẹ́ máa ṣe bínú èmi pẹ̀lú màmá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wa lọ́gbọ́n. Dádì gbogbo ohun tẹ̀wí ni mo kú gbọ́ mọ́mì gbogbo ohun tẹ̀wí ni mo kú gbọ́ o ṣùgbọ́n ṣàkó tí ì dá mi lójú ṣùgbọ́n ṣàkó tí ì dá mi lójú o bí tá bá dọ́gbé bí ọ̀sẹ̀ kan o àní tá bá dọ́gbé bí ọ̀sẹ̀ kan o tí ó sì jà ní mo tó lè gbàgbọ́ o
tí ó sì jà ni mo tó lè gbàgbọ́ o bá ti bẹ̀rẹ̀ ayé ọ̀tún gbígbé. àyíṣàtú máa sunkún mọ́ bàbá ṣe máa ṣe bínú ẹbí pẹ̀lú màmá rẹ̀ ò jà mọ́ ohun tó ṣẹlẹ̀ yìí ti kọ́ wà lọ́gbọ́n. ìyá mi hùwà dáadáa bàbá mi hùwà dáadáa ìyá mi hùwà dáadáa bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí lọ́mọ fi lè yá dáadáa. ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí o lọ́mọ fi lè yá dáadáa. nínú gbogbo nǹkan láyé o tó lè báyé ọmọdé jẹ́ nínú gbogbo nǹkan láyé o tó lè báyé ọmọdé jẹ́ àkọ́kọ́ ni kí wọ́n bí sínú ẹbí tí ò ní sinmi àkọ́kọ́ ni kí wọ́n bí sínú ẹbí tí ò ní sinmi òní ẹjọ́ ọ̀la ìjà wàhálà lójoojúmọ́ òní ẹjọ́ ọ̀la ìjà wàhálà lójoojúmọ́ kì í jẹ́ kọ́mọ ó lákì nínú ẹ̀kọ́ ẹ̀ tó bá ń kọ́ kì í jẹ́ kọ́mọ ó lákì nínú ẹ̀kọ́ ẹ̀ tó bá ń kọ́ ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa ìyá mi hùwà dáadáa bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí lọ́mọ fi lè yá dáadáa. ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí o lọ́mọ fi lè yá dáadáa. òní agẹmọ kú sàrò ọ̀la agẹmọ kú sàrò òní agẹmọ kú sàrò ọ̀la agẹmọ kú sàrò bágẹmọ ò bá ní tìjú ó kálá àwùjọ ó tìjú gbogbo àdúgbò tí mo wá lálàrú ojoojúmọ́ gbogbo àdúgbò tí mo wá ó lálàrú ojoojúmọ́ bẹ́ẹ̀ ni kò bá tún láyé o lọ́dọ̀ àfàràgbọ́gbẹ́ bẹ́ẹ̀ ni kò bá tún láyé o lọ́dọ̀ àfàràgbọ́gbẹ́ gbogbo àwọn màmá mi tí wọ́n fi ṣe ìgbéyàwó ni bàbá mi ti fọ́ tán gbogbo àwọn màmá mi tí wọ́n fi ṣe ìgbéyàwó ni bàbá mi ti fọ́ tán àwọn aṣọ ìmúròde tí bàbá mi fẹ́ràn jù níyà mi fàyà pátá àwọn aṣọ ìmúròde tí bàbá mi fẹ́ràn jù níyà mi ti sùn níná bẹ́ẹ̀ yóò bá wá ní tìjú o ìtìjú o jẹ ẹ̀yìn láàrin ẹgbẹ́ mi mọ́ rárá ìyá mi hùwà dáadáa bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí lọ́mọ fi lè yá dáadáa. ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí o lọ́mọ fi lè yá dáadáa. ìyá ìṣà òrèrè ó ṣe bẹ́ẹ̀ ń gbọ̀hún tọmọ wí bàbá ìṣà rẹ̀ mú ó ṣe bẹ́ẹ̀ ń gbọ̀hún tọmọ wí ṣòkòtò tó gbiná ya ó tó lóhùn ò fẹ́ rí mi ṣòkòtò tó gbiná ya ó tó lóhùn ò fẹ́ rí tọ̀ ọ̀nà wo ló fẹ́ gbégbà tí ó fi bàdé rẹ̀ láyé fìrírí ṣàláìrí nílé ayé fi gún gẹ́gẹ́ fìrírí ṣàláìrí ó nílé ayé fi gún gẹ́gẹ́ gbogbo ẹ̀gbin kọ́ la máa ń kọ́ àmúmọ̀ra jẹ́ kókó. ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa ìyá mi hùwà dáadáa o bàbá mi hùwà dáadáa torí ìrẹ́pọ̀ òbí lọ́mọ fi lè yá dáadáa. ẹni bàbá rẹ̀ ó ṣe dáadáa o. ìyá ìlò kù sí lọ́wọ́. àlẹ́ mi bàbá rẹ̀ ó ṣe dáadáa. ìyá ìlò kù sí lọ́wọ́. èmi màmá ó ṣe dáadáa o. tí bàbá rẹ̀ bá jẹ́. èmi màmá ó ṣe dáadáa. tí bàbá rẹ̀ bá jẹ́. bí ó ṣe dáadáa bí ó ṣe dáadáa. ó di bàtà bá délé. àní bí ó ṣe dáadáa bí ó ṣe dáadáa. ó di bàtà bá délé. mo ní bí ó ṣe dáadáa bí ó ṣe dáadáa o. ó di bàtà bá délé.